ní èmi olóyè Akeem Ajíbádé alága ẹgbẹ́ akọ̀wélédè àti àṣà Yorùbá ti ẹ̀ka ti ẹ̀kọ́ Ìbàdàn Ilé ní orúkọ gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ akọ̀wélédè Ìbàdàn Ilé àti ní orúkọ gbọmọ ẹgbẹ́ akọ̀wélédè Ìbàdàn Ilé pátá ni mo fi tìdùnnú pé ayẹyẹ ìmọrírì fún bàbá wa tó yẹ pé àwọn ni wọ́n lágbádá ńlá tí gbogbo wa ló kálukú yọ tiẹ̀ níbẹ̀ ní orúkọ Ọlọ́run bàbá mo gbé kí ní ìpín lórúkọ wà nílé ẹgbẹ́ fún wa. ọmọ àlè Ìbàdàn ló fẹ́ yà lé àìyó lé bàbá mo ti délé mo gbélé mo gbé kùlé mo gbogbo tó sẹ ló tó wúwo bàbá ìlọ́kọ́ máa lẹ́nu ọmọ ẹrú náà sọ ọmọ adọ́gba ló léwu ọtún nìkan òsì nìkan agbede méjìlélọ́gbọ́n fi ń gbàgbà àmọ́ ìmọ̀ tó sórí ìwòsàn ìlú òun. bàbá mo kọ́ bí mo lè ń sọ ni nínú ìgbésẹ̀ fún òṣèlú ọmọ abiyamọ lọ́gbẹ́ gbogbo pọ̀sọ́nà tí èso ọmọ bàbá wọn fi ìdàgbà àtúntò ìlú ọmọ ọgbẹ́ ìjókòó ẹ̀yin náà lásọ ìlú. báwo báwo bí kò kó ewé ọyẹ káwọn yìí ẹni rẹ báwo kò dìgbà tó o bá wọn bá tó mọ̀ ní ẹni wá iye gbogbo ẹgbẹ́ akọ́nilẹ́dẹ̀ gbogbo wa là ń kí iye òwe ọgbà àpò
lọ́dún yẹn sí oníkẹ́ẹ̀kẹ́ bí àwọn àtàkà ẹ̀fọ́ ló ń sọlẹ̀ ọ̀rọ̀ ìwúlò ìwúlò kẹ́lẹ́ síbẹ̀ sílẹ̀ gbáyé pé ẹ̀ ní mọ́sálásí kọ̀mọ̀ bẹ́ẹ̀ ni ó ti ń sọ nígbà pé báàbí bíbọ̀ lóore ọmọ àǹfà nílé bàbá ẹ̀yìn mi ẹgbẹ́ lọ kí báyé onílẹ̀ báyé ẹgbẹ́ ẹ̀kú ẹ̀yìn báyé báyé lè ṣe ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ báyé ọ̀dàdọ̀ nílé onílẹ̀ ìgbòdè tó gbàgbé lóore àwọn ènìyàn ọmọ adékun sinagbe ní ọ̀pọ̀ tòlé tànà káyọ̀ lójú ọ̀gá rẹ̀ lójú báyé onílẹ̀ ọmọ ọlọ́fàá mẹ́jọ ọmọ ọlọ́fàá mẹ́jọ ọmọ ọlọ́fàá mẹ́jọ ọmọ ọlọ́fàá mẹ́jọ ọmọ lálẹ́ ní ọmọ abíṣu ní èkó ìjà káàdùkú jílé ìwé ọ̀fà ìwé ọ̀fà ẹgbẹ́ ọ̀fà ní ọ̀dà ọmọ ọlọ́fàá mẹ́jọ ọmọ ìdílé ọ̀fà ìlànà ẹgbẹ́ ọmọ ọlọ́fàá mẹ́jọ ọmọ lálẹ́ ní ọmọ abíṣu ní èkó ẹgbẹ́ bí mo ṣe ń sọ ní àlọ́ òfin ayáyọ́ yìí mọ́ ọgbọ́n ẹgbẹ́ ní Ìbàdàn lé tí wọ́n wò ó pé ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ fún àwọn lọ́kàn nínú àwọn àgbààgbà tí a gbèrò láti mọ rírì wọn láti yẹ wọn sí. Bàbá Gbèrò Adérẹ̀mí Ọládìpọ̀ adúrọ̀ ní ọjọ́ kìíní oṣù keje ọdún 1948 sí ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá wọ́n gbé ní Ọláwùyí layout Aba Ògúnpadé nílẹ̀ Ìbàdàn. Bákan náà bàbá lọ sí ilé ẹ̀kọ́ Wesley College Olókùrọ̀ láàrin 1969 sí 1971. University of Lagos Akọ́kà Yaba 1973 sí 1976. Bákan náà University of Lagos Akọ́kà Yaba 1978 sí 1980. Kí wọ́n tó wá dé ládé ní Fásitì ilẹ̀ Ìbàdàn 1982 sí 1984. Bàbá wọ́n ní ìwé ẹ̀rí grade 2 eléyìí tí àwọn olùkọ́ máa ń gbà wọ́n sì gba ilé ìwé ọdún 1972. Bákan náà ìwé ẹ̀rí college NCE June 1976 ni wọ́n gba ilé yìí. Ìwé ẹ̀rí dìgírì àkọ́kọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ èdè Yorùbá oṣù kẹfà ọdún 1980 ni wọ́n gba ilé yìí. Dìgírì kejì gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ àti ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá oṣù kẹta ọdún 1985. Bákan náà ni bàbá kọ́ nípa ìmọ̀ ayélujára ní oṣù kẹrin
ọdún 2006 náà ni wọ́n gba ìwé ẹ̀rí ẹni tí ó bá ń tọ́ níbi eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ níbi iṣẹ́ nígbàlù láàyò òun ni bàbá ṣe. Àkọ́kọ́ tí wọ́n sì fi síwájú òun náà ni ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá Nàìjíríà. Àtẹ́wọ́ akọ́mọlédè dà. Bákan náà bàbá jẹ́ ààrẹ àti ọmọ ẹgbẹ́ fún ẹgbẹ́ olùkọ́ èdè Yorùbá College NC Nigeria, Association of Yoruba Language Lecturers and in Colleges of Education in Nigeria. Bákan náà ni bàbá jẹ́ ọmọ ẹgbẹ́ pàtàkì àti ọmọ ìgbìmọ̀ nínú ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá Yorùbá Studies Association of Nigeria. Bàbá jẹ́ ọmọ ẹgbẹ́ nínú ẹgbẹ́ ti onímọ̀ èdè abínibí ẹni lóde Nàìjíríà Association of Nigeria Indigenous Languages. Bákan náà ni bàbá ti ṣiṣẹ́ ní gẹ́gẹ́ bí olùkọ́ ní Methodist Commercial Model School Agbọ́ọ̀rò láàrin 1972 sí 1973. Wọ́n ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ Lautai Government Secondary School Gumẹ ní Kano State gẹ́gẹ́ bí olùkọ́ gẹ́gẹ́ bí agùnbánirọ̀ nígbà náà. Bákan náà ilé ẹ̀kọ́ LATTC Ìyànàfà ní òkú ọ̀nà ló kọjá wá sí Ìbàdàn lọ sí Ìwó gẹ́gẹ́ bí olùkọ́. Wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ láàrin oṣù kẹjọ 1977 sí oṣù kọkànlá 1978. Bákan náà wọ́n jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ Wesley College Ìbàdàn July 1980 sí November 1981. Bákan náà Ọ̀yọ́ State College of Education Ìlá Ògùn wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ láàrin December 1981 sí July 1982. Bàbá ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ àgbà chief lecturer ní College NC ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ti bẹ ní ìlú Ọ̀yọ́. Eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí mọ́nìgbàgbé àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ Jonas tó fi mọ́ àwọn ìwé ni bàbá ti kọ. Kódà ọ̀kan nínú àwọn ọmọ wa níbi iṣẹ́ pèlèpèlè Fọlákẹ́ Oyèwọlé ọmọ òsì Olúbàdàn ti Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ tó ń ṣiṣẹ́ ní iFlyer. Ó ti ka ọ̀kan nínú àwọn ìwé tí bàbá kọ lórí ètò rẹ̀ tí wọ́n bàbá pè ní Atítẹ̀bí. Ó ti ka ìwé yìí. Àtẹ́wọ́ bàbá dá aládàárọ̀ tá a ti ń sọ̀rọ̀ nípa bàbá. Gbogbo eléyìí àti pariwo ibi tí bàbá ti kó láwùjọ láti mẹ́jọ kí èdè àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kókì mẹ́rí. Òun náà ni ẹgbẹ́ akọ́mọlédè wọ́n fi wọ́n pé ó tọ́ ó sì yẹ ká mọ rírì wọn ká sì ṣe ẹ̀yọ fún wọn lọ́jọ́ tòní. Wọ́n pe olóyè Akeem Ajíbádé láti wá ṣojú gbogbo Ìbàdàn lé láti bí ẹ̀yọ yìí fún bàbá wa ààrẹ Gbèrò Adéyẹmí Ọ̀làdìpọ̀. Àtẹ́wọ́dà fún bàbá. Ọba Àjọkẹ́ Ayọ̀bá Ṣàkíọ̀ ní èmi olóyè Akeem Ajíbádé alága ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ti ẹ̀ka ti ẹkùn Ìbàdàn Ilé ní orúkọ gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ akọ́mọlédè Ìbàdàn Ilé àti ní orúkọ gbọmọ ẹgbẹ́ akọ́mọlédè Ìbàdàn Ilé pátá ni mo fi tìdùnnú pé ilé ayẹyẹ ìmọrírì ní bàbá wa tó yẹ pé àwọn ni wọ́n lágbádá ńlá tí gbogbo wa ló kálukú yọ tiẹ̀ níbẹ̀ ní orúkọ Ọlọ́run bàbá gbogbo ìdílé ìpínlẹ̀ orúkọ Ìbàdàn Ilé ẹgbẹ́ fún wa. Alága náà kúrò bẹ́ẹ̀ kí gbogbo àwọn tí a wà ní pẹ̀lú ìtàn àbọ̀wá láti wáyà fọ́tò pẹ̀lú bàbá. Ọlọ́run ni mo ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi.